èmi ni o, èmi ni o, èmi ni o, èmi ni, èmi ni o, èmi ni o, èmi ni o, èmi ni, èmi ni o, èmi ni o, èmi ni o, èmi ni, èmi ló kàn. Ẹgbẹ́ wa o, èmi ló kàn. Ẹgbẹ́ wa o, oríire. Ẹgbẹ́ wa o, ìbùkún ńlá. Ẹgbẹ́ wa o. Aráyé ẹ wá gbọ́ o, ṣẹ̀kẹ̀rẹ̀ ti dòde o, sinimá titun. Ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn lọ sóde ìbànújẹ́, Ọdúnládé Adékọ́lá. Ṣẹ̀kẹ̀rẹ̀ o, sinimá tó ń sọ rèé o, ti jáde. Gemini Films and Marketing, ẹ̀kú owó níná. Ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn lọ sóde ìbànújẹ́, ohun tó ní ṣẹ̀kẹ̀rẹ̀ tí ò ṣe é fọ̀ pálù, jagunjagun ò ṣe é fọ̀ bámú. Ọdúnládé Adékọ́lá ní ṣẹ̀kẹ̀rẹ̀ tó bí àwọn ìbejì tó yàyàkuyà. Alẹ́ tí wọ́n pẹ́ ọmọkọ́mọ tó mi ẹṣin dà sílé ẹran tó ń sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ tó ń da àlàáfíà láàmú lójoojúmọ́. Ọtí náà ìwọ lọ́kọ́kọ́ kú ẹ̀yin náà kú. Níbo ṣọ́kù bẹ́ẹ̀ Tóyìn. Àwọn ìbejì ọ̀ràn yìí tún fipá bọ́mọge ìlú láṣepọ̀. Tọmọ babaláwo alẹ́ bí oṣù tí wọ́n ṣe ló yọ wọ́n lẹ́nu. Ó dá wàhálà sílẹ̀ fàgbóró ya. Gígùn ọ̀run lójú gbogbo àwọ̀ ayé ló ń bínú. Ẹ wo sinimá titun yìí Ṣẹ̀kẹ̀rẹ̀. Ó kọjá àfẹnuròyìn. It's a fantastic movie. Sọ pé Ṣẹ̀kẹ̀rẹ̀ ló kọ́kọ́ sálá ọkọ̀ olùlẹ̀. Ìwọ́sẹ̀ kejì olùlẹ̀. Mo dúró. Ó dẹ̀ túnṣẹ̀ kẹta ó tún lulẹ̀. Ẹgbẹ́ kìíní wa òwe mi ló kàn. Written and produced by Táíwò àti Kẹ́hìndé Àjàlá. Wàsíù Owóyà Gáúsù ló direct ẹ̀. Ọláyẹmí Jímọ̀ Yemkem ló package ẹ̀. Starring Ọdúnládé Adékọ́lá, Bímbọ́ Ọ̀ṣì, Ìrètí Ọ̀sáyẹmí, Táíwò Àjàlá, Kẹ́hìndé Àjàlá, Ọláyẹmí Jímọ̀ Yemkem, Wàsíù Owóyà Gáúsù, Adéwálé Alébíoṣù, Abíọ́dún Ọ̀dẹ́kúnlé, Owólabí Àjàsá, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́, Lékan Látúnjí, Túndé Usman Òkèlè, Táíwò Àwòyẹmí, Àlí Káyọ̀dé Agboola, Ọpẹ́yẹmí Jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí, Ṣẹ̀kẹ̀rẹ̀, subtitled in English, sinimá titun Ṣẹ̀kẹ̀rẹ̀. Ó gbóná jẹjẹ ó kóná lala ó kọjá àfẹnuròyìn. Ó ti jáde. Is it true that you normally go to his house to eat concussion? What is concussion? Mi gbọ́. Ṣèjẹ́. Ẹ̀yin ni.